Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba oh, Baba Mariti. Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, the Ogbonge Landlord. Ẹ káàsán o, Baba Landlord. Ọlọ́pàá kọ́ lé nì. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ̀lẹ́. Ẹ káàsán o. Bàbá mi. Ẹ yàtọ̀. Ó jàre ẹ mọ̀lẹ́. Bàbá ẹ kúṣẹ́. Ní alẹ́ àná nígbà tí mo fi máa wọlé, ilẹ̀ ti ṣú. So mi ò rí gbogbo nǹkan, àmọ́ bí wọ́n ń bọ̀ tààrà sí i, látara mi ò tiẹ̀ jáde rárá, ìyàwó mi kan ti jáde. Ti lọ bì kan. Mo ṣe ní kí n bọ́ta kí n máa lọ bí iṣẹ́ wọ́n ti gégi yẹn. Ọ̀tọ̀ ni. So àwọn ológe. Mo ti mọ̀ náà rí ọ̀rọ̀ gíní àjẹyọ kí ó ṣẹlẹ̀ ní pé mo mọ̀ sí. Èmi ni mo ní kí ọkùnrin ní lábá mi gé nítorí ó mi ṣe kòkòrò. Àwọn ará bíìnì sì ti kọ̀mpléènì. Níjẹta ẹ̀wẹ̀ Ọlọ́run ló wí kí mi wà nílé ni mo rí ejò mọ́nú lórí rẹ̀. Iye ni gangan ni mo ṣe wò wí ó ti fẹ́ gbàbọ̀dì kan lágbè. Ó dá kò burú bàbá, ìgbà tí mi ò mọ jíjẹ fi gé náà lọ́yẹ̀ kẹ́mi. Ẹ̀yin ẹ̀bẹ̀ bàbá, ẹlẹ́ẹ̀kejì ni pé mo ti ṣòwò 6 months kan tí ń sìn. Létí rí. Ẹ wo orí fóyín ó ti máa wọlé. Bẹ́ẹ̀ mo ti ṣe kí n tó jáde nínú bí mo ṣe yẹ̀wò. Ṣé orí fóònù mi? Bẹ́ẹ̀ ni yẹ̀wò. Ọ̀tọ̀ ni. Ọ̀rẹ́ ti mọ̀ pé ó ti wọlé. Tó bá ti ní gbóná bí iye ni owó ti wo orí rẹ̀ ni. Bàbá àdúgbò kò burú bàbá, mo ń lọ bí iṣẹ́. Tọ́wọ́ tí wọ́n lè fi bá dé àtúríra. Ọ̀dà bẹ́ẹ̀ tí ẹ rí ọ̀gá ọlọ́pàá. Irú àwọn ènìyàn bí iye ni mo fẹ́. Owó olé rẹ̀ ti díù, ti expire, ó ti mí sàn mí. Ìwọ lọ rí kébi mọ́ pa mí, ebi ní pa ọ́. Ada fún ọ. Ohun kí àwọn ẹlòmíràn a máa tiro máa fọ́ rápò kan tó sanwó ilé òun rẹ ni o. Jẹ́ kí mi lá kọjá sí òde lọ ọ̀dọ̀ rẹ mi lábẹ́gi tèmi náà la ṣeré ọwọ́. Gbogbo ilé gan ti dá. Oníyá ìwà bébì ayọ̀ ní àfà ìfẹ́ òǹgbàdúrà lọ́wọ́ ẹ̀mí náà fẹ́ lọ sí ibi àdúrà àwẹ̀ táwọn ọ̀gá wa ń ṣe lẹ́nu ṣáàmù àwọn MC Olúọmọ Bàrúwá Kòsáríà wọ́n dẹ̀ náà bo ibẹ̀ gan bọ̀ ń bẹ̀ so bàtà mi ẹ fẹ́ wá kó kìsìsì o ṣáàmù. Àgbàdo ẹyẹ kí n wo bẹ̀rẹ̀ gbà bẹ̀rẹ̀. Are you playing? Kí ló dé? Mo dẹ̀ ń pàtẹ́ wo dẹ̀ gbọ́. Kí ló wá? What type of playing? Àtẹ́wà ń ta orí bó ṣe ń bọ̀ ni. Kan tó máa ti sọ ni ẹ pé wà ń ta. Mo ti pẹ́ náà ṣáà pé mo ń kọjú ni. Tó ṣe ní káàntì bàtà jáde. Gbòlélé inú sábàtà sí báyìí sí. Ló máa ń ṣe bébí báyìí náà, ibi ló sábàtà sí gan, àmọ́ ti pẹ́ lákòókò jàre. Inú gbòlé báyìí náà, kò tó máa ń bí mi nínú ilé yìí, gbòló kó bàtà gbòló sábàtà sí báyìí.
báwo lè ṣe kí ló tó dá mi láwọn báyìí náà bàtà tó lọ. mo rò pé ta ló wá tẹ́lẹ̀ bọ̀ mo ti ka wọlé bójú ẹ̀ ṣe ṣú lọ́wọ́ àárọ̀ má bínú jọ. mo gbóhùn gan ta ló ń bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. She what? mo ò bá yàn sọ̀rọ̀ o bí mo ṣe rántí kó bàtà yẹn wọlé mo wá ń dá sọ pé àbàtà yẹn ó wà bí má bínú jọ. What type of plane is this? àwọn tẹ máa wọrí lọ́kì tètè lọ́n tèmi ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀gá tó ń bọ̀ ẹ̀ léèrè gbọ́dọ̀ pàdé sí olú ọmọ kéré àgbo ibẹ̀ báwọn náà wọn ilẹ̀ gbẹ́rù wà ló sámọ̀ gbàdúrà fún mi o gbàdúrà fún kí lọ́ọ̀lẹ́ kí bọ́ rí o. mo fọlọ́ iṣu àdúrà àgbà tètè máa lọ pẹ̀lẹ́. What type of plane is this? You think say they wise? Àyà ẹ̀ ìwọ Ọlọ́run kò rí bẹ́ẹ̀. ìwọ àsọ̀bọ̀ ẹ̀ ìṣèṣúná sọ̀rọ̀ ìfọlá ló lọ́ máa pè é fáwọn bẹ́ẹ̀ ni lórí ìyàwó máa ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀ ìwọ lọ́sàáwẹ̀ ìyàwó tẹ̀lé ìṣèṣúná máa pè é. mo ní bẹ́ẹ̀ wọ́n ṣe ń sọ nìyẹn àbọ̀ dárò. ìwọ lọ́sọ̀ àbẹ̀ mo dárò bó ṣe ń rí ọkọ̀ bá mi. mo dárò mo ṣẹ̀ sí mo ṣẹ̀ sí. dárò kò ní bẹ́ẹ̀ kò ní káyí sọ àbẹ̀ mo fẹ́ mo dárò mo ṣẹ̀ sí. mo ṣẹ̀ sí ọkọ̀ mi jọba mi. wọ́n òkú méjì àkọlọ lórí ojú tẹ̀ lẹ́yìn. mo dárò mo dárò. bọ̀ mo fi ọbẹ̀ ìjẹ́bi ní sùn. ìbí ní orí ẹ lórí lọ́sàn-án wẹ̀ mo bẹ̀rẹ̀ ìjẹ́bi ní sùn àná. máa kọ́ ní ẹ̀ẹ́dẹ́jọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó wà pàrọ̀ àbá ní yẹ́ ẹ̀. Bùrọ̀dà ayé àyà ni wọ ọkọ ìfilẹ̀ ìwọ ọkọ ìfilẹ̀ ìwọ ọkọ ìfilẹ̀ bùrọ̀dà Apostle, we hear of this. wọn bí ẹ. mo ṣe mọ́ èmi àti àlọ́kẹ́ ọ̀nà kó mi yọ. ẹni tí mo ń gbà kó ajé àdàlẹ́ mi lórí. bọ́lá. wọn bí ẹ máa pa ẹsẹ̀ ìwọ ìwọ bẹ́ẹ̀. ayé paraba jẹ ara paraba yá ẹ mo sọ fún ẹ pé mi máa pa ẹ ìwọ bàbá náà ló máa ń pín in gbogbo ẹni náà ìyàwó mi mẹ́wàá dánú wọ́n ṣì ní ilé ikú àwọn ẹni wọ́n ní ìyàwó wọ́n ṣì ní ìṣúná yẹn máa pa ẹ wọ́n ṣì ní lọ́sàwẹ̀ ẹ̀jọ̀wọ́ wọ́n ṣì ní ilé ẹ̀jọ̀wọ́ wọ́n ní ìyàwó wọ́n ṣì ní ìpele máa pa ẹ wọ́n ṣì ní o ti kú sẹ́ wọ́n ṣì ní sọ́kọ̀ ti kú wọ́n ṣì ní inú rẹ̀ wọ́n ṣì ní nínú yàrá wọ́n ṣì ní o ti gbìgbìrì kọjá ilé wọ́n fẹ́ kọ́ ṣì ní nǹkan ṣì ní lọ́wọ́ ìyàwó tèmi ẹ̀jọ̀ gbàgbà ni. ẹ̀yin tèmi ẹ̀yin tí wà nílé lóko tí
ẹ̀ ń bá Baba Mariti tẹ́ ń follow YouTube channel wa, mo máa bẹ̀ yín, máa dẹ̀ tún rọ̀ yín pé kẹ́ ẹ máa bá wa subscribe, kẹ́ ẹ dẹ̀ máa follow, kẹ́ ẹ dẹ̀ tún máa comment. So mo wá ní kí n bi ẹ̀yin ará lé lérè pé ẹ̀yin tẹ́ ti wo scene yẹn tẹ́rí bó ṣe lọ yẹn. Tí mo bá ọkùnrin yẹn nínú yàrá mi pẹ̀lú ìyàwó mi tó jáde sí mi lójijì, tí mo dẹ̀ ti ń gbọ́ kùrukùru bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí mo wá ka, ṣé bí mo ṣe react ìbínú tí mo bí yẹn, ṣé ó pọ̀ jù ní àbò normal bó ṣe yẹ kí n ṣe? Ṣé bó ṣe yẹ kí n bínú gbogbo mo ṣe bínú yẹn, àbí kò yẹ kí n bínú tó bá yẹn rárá? Òun ni mo ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin tèmi. Ẹ bá wa like, ẹ comment, kẹ́ dẹ̀ share fídíò yìí. Thank you very much. We salute you. Baba o, Baba Mariti. Baba o, Baba Mariti. International logo, we salute you. Papa Mariti, the Ogbonge Landlord. Baba Mariti, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water. Take your time, relax and enjoy this Ogbonge comedy.